Kú dédé àsìkò gbogbo bí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, ẹni mímọ́ Ísírẹ́lì, gbogbo ìyìn àti ọlá ní forúkọ yín fún àánú àti ojú rere ńlá láti àrígbà. Àdúpẹ́ fún ojú rere láti rí ọjọ́ kẹta nínú oṣù karùn-ún, oṣù oore ọ̀fẹ́. A sì gbàdúrà pé ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹta oṣù karùn-ún. Àkòrí tí a gbéyàwó sọ pé títayọ láti ipasẹ̀ ẹ̀mí mímọ́. Títayọ láti ipasẹ̀ ẹ̀mí mímọ́. A mú àkọ́sórí wa nínú ìwé Dáníẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹta. Dáníẹ́lì ya ara rẹ̀ sọ́tọ̀ láàrin àwọn alákòóso àti àwọn baálẹ̀ nítorí ẹ̀mí tí ó tayọ wà lára rẹ̀ débi pé ọba sì ń gbèrò láti fi ṣe olórí gbogbo ìjọba. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Ǹjẹ́ ní ọjọ́ wọn ni nígbà tí iye àwọn ọmọ ẹ̀yìn pọ̀ sí, ìkùnsínú wà nínú àwọn Hélénì sí àwọn ará Hébérù nítorí tí à ń ṣe ìgbàgbé opó wọn ní ìpínfúnni ojoojúmọ́. Àwọn méjìlá sì pe ara wọ́n sì pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀ wọn wípé kò yẹ kí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a máa ṣe ìránṣẹ́ tábìlì. Nítorí náà ará, ẹ wo ọkùnrin méje nínú yín olórúkọ rere, ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n, àti ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí. Ṣùgbọ́n àwa yóò dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ. Wọ́n sì yan Stifianu, ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Fílípì, àti Prókórù, àti Níkólárù, àti Tímórì, àti Pámẹ́nà, àti Níkólà aláwòṣe Júù ará Áńtíókù, ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpọ́stélì. Nígbà tí wọ́n sì gbàdúrà, wọ́n sì gbé ọwọ́ lé wọn. Ọ̀rọ̀ Olúwa sì gbilẹ̀, iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí gidigidi ní Jerúsálẹ́mù. Ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ìgbàgbọ́ náà. Àti Stífẹ́nì tí ó kún fún ẹ̀mí oore ọ̀fẹ́ àti agbára. Ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nígbà tí àwọn ènìyàn bá sọ pé o lè ṣe dáradára ju bí o ti ṣe lọ, ó túmọ̀ sí pé ènìyàn lè tún ṣe àfikún sí àṣeyọrí tó ga jùlọ tí ènìyàn ti lè ṣe tẹ́lẹ̀. Àmọ́ ṣá, nígbà tí ó bá sọ̀rọ̀ nípa títayọ, ó túmọ̀ sí pé nǹkan dára débi pé kò sí àfikún kankan tí a tún lè fi sí mọ́. Nínú ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n, áńgẹ́lì náà sọ fún Máríà pé ọmọ náà tí ó máa lóyún rẹ̀ yóò jẹ́ ẹni ńlá. Nínú ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkọkànlá, Bíbélì sọ pé Ọlọ́run fún ní orúkọ tí ó ga ju gbogbo orúkọ lọ. Nínú ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n, òun náà sọ pé Ọlọ́run fún Jésù ní ẹ̀mí mímọ́ tí kò ní òdiwọ̀n. Ohun tí ó máa pinnu bí onígbàgbọ́ ṣe máa tóbi ni bí ìwọ̀n ẹ̀mí mímọ́ ṣe pọ̀ tó nínú ẹni bẹ́ẹ̀. Jésù ń tayọ nítorí kò ní ẹ̀mí mímọ́ tó ṣe é wọ̀n. Ó kún pátápátá fún ẹ̀mí mímọ́ ni. Ọ̀kan lára àwọn ọmọ mi kan, ó wá bá mi ní ìgbà kan pé, bàbá, ṣé ẹ mọ Bíbélì dáradára? Ta ni Prókórù? Mo béèrè pé ṣé orúkọ náà ni ṣó wà nínú Bíbélì? Ó wá sọ pé mo rò pé ẹ sọ pé ẹ mọ Bíbélì ni. Ó tún béèrè lẹ́ẹ̀kan sí pé ta ló ń jẹ́ Níkánò? Mo sọ fún un pé mi ò mọ̀ o. Ta ló ń jẹ́ Tímónì? Mo sọ pé ṣé o túmọ̀ sí Símónì ni? Ó sọ pé rárá o, Tímónì ni mo sọ. Mo dá a lóhùn pé mi ò mọ̀ o. Tímónì, mi ò mọ ẹni tó ń jẹ́ Tímónì o. Lẹ́yìn náà ó sọ fún mi pé gbogbo orúkọ tí òun dá yẹn jẹ́ àwọn díákónì méje àkọ́kọ́, èyí tí a fi hàn pé nínú ẹgbẹ́ ènìyàn tí a yàn pẹ̀lú ìmọ̀ àti ìrírí kan, àwọn nǹkan ó sì tún lè fìdí àṣeyọrí múlẹ̀ ju àwọn kan tún lè fìdí àṣeyọrí múlẹ̀ ju àwọn mìíràn lọ tí wọn ò sì tayọ. Gbogbo wọn ni wọ́n ní nǹkan kan náà o. Ṣùgbọ́n nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn díákónì àkọ́kọ́ nínú Bíbélì, ọ̀pọ̀ ènìyàn yóò dárúkọ
Sífíánì àti Fílípì nìkan. Níbi bíbélì kíkà wa tòní a rí pé Sífíánì jẹ́ ẹni tó tayọ, ó sì ṣe àwọn iṣẹ́ ìyanu àti iṣẹ́ ìyanu ńlá láàrin àwọn ènìyàn nítorí pé ó kún fún ìgbàgbọ́, agbára àti ẹ̀mí mímọ́. Kíkún fún ẹ̀mí mímọ́ ó wà ní ìpele àti bí o bá ṣe pòǹgbẹ sí i ni yóò pinnu ìpele tí wàá ti ṣiṣẹ́. Olùfẹ́, láti lè ṣe àṣeyọrí o gbọ́dọ̀ máa mú kíkún fún ẹ̀mí mímọ́ ní òkúnkúndùn ní ìgbà gbogbo. Lo àsìkò tó péye níwájú Ọlọ́run pẹ̀lú ìyìn àti ìjọsìn. Bí o ṣe ń ṣe bẹ́ẹ̀, wàá máa kún fún ẹ̀mí mímọ́, a ó sì rú ọ lágbára láti lè tayọ ju àwọn tí ó rò tí ó sì jẹ́ ẹni tí í ṣe àṣeyọrí jùlọ. Kókó àdúrà: ẹ̀mí mímọ́ jọ̀wọ́ kún mi títí màá fi kún àkúnwọ́sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run bàbá, ọmọ, ẹ̀mí mímọ́, ẹ kún ayé mi kí n lè kún àkúnwọ́sílẹ̀, kí n sì lè ṣe àṣeyọrí jùlọ. Ọlọ́run yóò kún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.